ẹ̀yin tí ẹ ń bú àwọn babaládò àti Funny Thinker lórí ọ̀rọ̀ bóyá wọ́n tẹ̀lé Pẹ̀kẹ́lẹ́ Mercy àbí wọ́n tẹ̀lé Pẹ̀kẹ́lẹ́ Mercy. Àkọ́kọ́ náà ṣe rí gbogbo ara ti mọ̀ wípé báyìí bá ṣe ń yí Yorùbá ní àmọ́ báyìí yí ni. Ọ̀rọ̀ ìbò sínsìn nìyí ó ti gba wípé agbára tó bá ti ní wá jẹ́ pé owó kan ni owó ẹ̀ láti gbà lọ́wọ́ àwọn òṣèlú yẹn láti ṣiṣẹ́ fún wọn gbà á, because ìgbà tó bá gba nǹkan yẹn lọ́wọ́ wọn náà ni àwọn náà mọ̀ pé àwọn ṣe ẹ̀san orí fún ẹ, èèyàn ò ní lọ ká wọn mọ́lé. Kò wá sẹ́ni tó máa wà ní kọ̀ǹdíṣàn yẹn tó dẹ̀ ní ìdí owó tí ò dẹ̀ wá láti ìdílé olówó tóun náà ò ní wù àti babaládò wù. Èmi gẹ́gẹ́ bí mo ṣe wà èmi trust ara mi o. Tí Alhaji Oríyọmí Hamzat ti bá ní tí n bá post wọn gbogbo ya wọ́n fẹ́ jáde fún gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́, mo lè jáde fún wọn torí wípé bí mo like wọn, kò wá ní kí n gbé wọn sórí torí mi ń gbowó lọ́wọ́ wọn. Tí n bá padà wá rí olóṣèlú kan tó ní abẹ́rẹ́ ọ̀rọ̀ wá ṣiṣẹ́ fún mi, iye báyìí ní fún ẹ, tá a dẹ̀jọ́ jókòó lórí ọ̀rọ̀ àjọsọ tí àdéhùn ò yẹ, máa fi Alhaji Oríyọmí sílẹ̀, máa tẹ̀lé nìyẹn, because ìyàwó ò jẹ ọmọ ò jẹ. So tá bá rí àwọn Funny Thinker àti babaládò gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ àbí elébi, àìjá rí wọn bẹ́ẹ̀. Kò sẹ́ni tí ó wọ́n ní wọ́n fún yàn lówó wọ́n gbé mọ́tò fún, àtẹni tó jẹ́ pé máa ń fara sí lọ, tá a bá ti jẹ́ á fún ọ ní nǹkan kì í rí bẹ́ẹ̀ mọ́ ń gbà mí. Ọlọ́run ní jẹ́ ká dára wa lẹ́bi. Irú àwa yìí mo nífẹ̀ẹ́ Alhaji Oríyọmí, mo dẹ̀ máa ń post wọn normal, mi ì dẹ̀ gba £1 lọ́wọ́ wọn rí. Ṣùgbọ́n tí n bá ró lóṣèlú kan bí mo ṣe nífẹ̀ẹ́ wọn, tó ń bá ró lóṣèlú kan lọ́la nísìnyí tó ní abẹ́rẹ́ wá ṣiṣẹ́ fún mi, màá tẹ̀lé, màá gbé sórí. Kò tí ì yé yín, so ẹ má jẹ́ abú babaládò àti Funny Thinker jù nítorí Pẹ̀kẹ́lẹ́ Mercy àti Alhaji Oríyọmí o. Ní kálukú ló la yí ẹ̀, ní tó bá dẹ̀ wọ́n kálukú ló fa yí ẹ̀ sí. Kò jẹ́ bó ṣe jẹ́, kò jẹ́ bó ṣe ló máa jẹ́. Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi. Bàbá Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là lọ́yọ̀ọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́dẹ ọmọ Àtìbà, ẹ̀fẹ́ bọ̀rí ẹ̀fẹ́ bọ̀fá, iṣẹ́ yàn lọ déédéé ni. Àwọn àṣìjẹ́ tí ò nẹ́rìn èèyàn nú tó sì da tíṣẹ́ yóò fi ṣe kíni tí ó fi máa gún régé tẹ̀ ní dààmú láyé mọ́ ó wà. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábó Ọ̀yọ́ Aláàfin. Ẹ ṣeun o. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá Ifá mi ìgbẹ̀yìn bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o, Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò, ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Ẹlẹ́dùmarè ó ṣeun, ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi ká lọ o, sọ́dọ̀ Àtàndá olórí àbọ̀là, gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìníṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Tẹ̀sí ojú kọjá nkárí wọ̀. Ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ẹ ṣé o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn o. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábó Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. Kí ló ní di o? Yọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.